ẹ ṣọ́ ara yín o mo fi Ọlọ́run bẹ̀ yín gbogbo ẹ̀yin tó jẹ́ pé ibi tí wọ́n bá ti ń bú Sheikh Adam àbí wọ́n ń bú Sheikh Kamaluddin tẹ́ ẹ máa ń táàgì mi ẹ ṣọ́ ara yín o ibi tí wọ́n bá ti ń bú Sheikh Adam tẹ́ ń bú Sheikh Kamaluddin tẹ́ ń táàgì mi síbẹ̀ ẹ ṣọ́ ara yín o ẹ ṣọ́ ara yín o billahi lazim la ilaha illa huwa mo kàn rí wọ́n kàn táàgì mi ní fídíò kan sí ní bá rí sí yàn bú fúnra yálà ya àwọn àfa wa ẹ wá ń táàgì mi síbẹ̀ ṣé rí mi níbi controversy rí ni anybody ó má táàgì mi síbẹ̀ gbogbo nǹkan tẹ́yìn owó tí ìbànújẹ́ ò ní jẹ́ kéèyàn ó lè sùn ẹ má táàgì mi síbẹ̀ mọ́ o to whom it may concern ẹ má táàgì mi síbi tí wọ́n bá ti ń bú àfa kankan mọ́ wọ́n ń bú Sheikh Adam ń bì kan ẹ má táàgì mi síbẹ̀ èmi máa ń fi sunkún inú mi máa ń bàjẹ́ ni ibi tí wọ́n bá ti ń bú Sheikh Adam ẹ má táàgì mi síbẹ̀ ẹ má kó orí burúkú bá mi ẹ wo èmi lè ní hypertension láti bẹ̀ bẹ́ẹ̀ náà níbi tí wọ́n bá ti ń bú Alhaji Àgbà ẹ má táàgì mi síbẹ̀ o Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ sí orí burúkú o kí ló ṣẹlẹ̀ náà ṣé rí mi níbi tí wọ́n ti ń bú àwọn ẹni Ọlọ́run kan rí ni ọ̀rọ̀ àgbákò tí àwọn èèyàn sọ tí wọ́n ń sọ sí àwọn bàbá yìí ní orúkọ yìí pé ń gbìjà Markaz ń gbìjà Àdàbíyà ó ju ẹnu babalaba bá everybody wa lọ ẹ wá lọ ń táàgì mi síbẹ̀ kí ló ṣẹlẹ̀ náà ẹ má àwọn tó bá ń fa wàhálà ẹ táàgì wọn síbẹ̀ wàláì swabi láìlẹ̀ sí láìlẹ̀ orí sì ń fọ́ mi orí ń fọ́ mi burúkú ẹjọ́ torí Ọlọ́run eléyìí kì í sọ̀rọ̀ ọjà billahi lásìmí ẹni tó bá bà mí nínú jẹ́ yìí ń ṣe pèlè ni ẹ táàgì mi síbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n yin Sheikh Adam ẹ táàgì mi síbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń bú Sheikh Adam tẹ́nìkan bá ti ń bú ẹnìkan wà sáré táàgì mi lọ síbẹ̀ ṣé ẹ rí mi kí n máa discriminate ni èmi fẹ́ sóríire náà ìjà lè jà tá a máa jà tá a bá jórogún ajájà ẹ̀kọ́ níwọ̀n yóò sì lọ ìwọ ni kéèyàn máa fọ̀fọ̀rọ̀ yálà ya àwọn Mudiru Markaz kẹ́ máa táàgì mi síbẹ̀ ìsà ìpele yín o àkíló dé náà anybody ó máa táàgì mi síbi àgbákò kìnìún téèyàn ó gbọ́ tínú yóò máa bàjẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sí nísìn bẹ́ẹ̀yàn bá ń bú Sheikh Kamaluddin Adabi bẹ́ẹ̀ ṣe táàgì yàn síbẹ̀ náà nìyẹn kí ókè ṣẹ́fẹ́ ká àwa máa wò ìbànújẹ́ ni ìgbà tẹ́yìn fẹ́ rí ìbànújẹ́ wò mi kì í táàgì yàn sí ìtakùtà ẹjọ́ o torí Ọlọ́run o kí ló dé nísìnyí Adabiya ń bú Markaziya ń bú Adabiya tá a wá ní nínú both side tó jẹ́ ọmọ alálùbáríkà tínú rẹ̀ ó máa dùn gbogbo ẹni tó sì fẹ́ hàn tó ń dá wàhálà ilẹ̀ gbogbo ẹni tó fẹ́ hàn tó jẹ́ pé òun fẹ́ hàn ló fi ń dá wàhálà ilẹ̀ àwò bí àtìmọ̀tẹ́ everybody ó ṣe rí gbogbo àwọn ọmọ kékèké a ti ń sọnù a ti ń ṣe kọjá agbára wa a ti ń sọ̀rọ̀ tó kọjá agbára wa sí àwọn bàbá yìí àti bàbá Mudiru Markaz àti Khalifa Al-Adabi bàbá wa tí wọ́n bẹ́ẹ̀ lé nìyí gbogbo àwọn méjèèjì yìí kò sẹ́ni tó nírú rẹ̀ nínú ìran wọn nínú ẹ̀yin tẹ́ ń bú àwọn méjèèjì yìí kí ló ṣẹlẹ̀ náà ẹgbẹ́ Alhaji Àgbà ẹbú Sheikh Kamaluddin Adabi pọ́blẹ́mù ní fáwà kan kì í dá sí inú wa ń bàjẹ́ ni wá lè rí bí tí bàbá wa Mudiru Markaz hafidhahullahu zadallahu afiyatahu fi afiyatihi lè rí bí tí wọ́n ti ń sọ̀rọ̀ bàbá wa Khalifatul Adabi tòní ní ìsọkúsọ lè rí bí tí bàbá Khalifatul Adabi ti tèní tí wọ́n ti ń sọ̀rọ̀ Mudiru Markaz ní ìsọkúsọ lè rí bí tí bàbá Alhaji Àgbà tàná tí wọ́n ń sọ̀rọ̀ Sheikh Adam nísọkúsọ àwa ti gbọ́ níbi tí Sheikh Kamaluddin Adabi tí wọ́n ń sọ pé ẹnìkejì mi àbúrò mi sì ní Ọlọ́run kẹ́ ó bùn ní mímọ́ àti gbọ́ bí tí Sheikh Adam ti ń sọ pé bàbá wa Sheikh Kamaluddin Adabi àwọn làgbà fà kàn nílọrin lónìí nígbà tí bàbá pè wọ́n kí oh God ẹjọ́ ẹni tó sá wà ń bẹ̀ ni pé ẹ má táàgì èmi síbi tí wọ́n bá ti ń bú Mudiru Markaz mọ́ láyé ẹ má táàgì mi síbi tí wọ́n bá ti ń bú bàbá Alhaji Àgbà mọ́ láyé ẹ ra fèmí lẹ̀ bá ń kémi mọ́ lọ èmi Markazi ni mi kò rújú Mudiru Markaz wọn èébú Adabiya ẹ má pè mí síbi tí wọ́n bá ti ń bú ẹjọ́ ẹ má pè mí síbẹ̀
Markazi ni mí ibi tẹ́ bá ti ń bú Mudirul Markaz tẹ́ ẹ bá ń bú wọn bẹ́ẹ̀ inú mi ò lè dùn ẹ̀ ń kórí burúkú bẹ́ẹ̀ mi díẹ̀díẹ̀ ni sókè ló dẹ̀ dé ìlànà Sheikh Adam làwa wà wọn kì í fi ẹnu kẹnu gún àwọn àfáà kankan wọn dẹ̀ fi isbatul fadli li ahlil fadl ká fi ọlá rinlẹ̀ fún àwọn ọlọ́lá ìbẹ̀rẹ̀ ọ̀dọ̀ Sheikh Adam ẹjọ́ torí Ọlọ́run kókó fídíò tí ń ṣe ni pé ẹ má táàgì mi síbi ẹni tó bá ti táàgì mi síbi tí wọ́n ti ń bú Sheikh Adam Mudirul Markaz kò sí kan tó jẹ mí kọjá pé in report ẹ̀ sì blọ́ọ̀kù rẹ̀ ìwọ tó bá ti táàgì mi síbi tí wọ́n bá ti ń bú Khalifatul Adabi tòní àbí bàbá Alhaji àgbà in report ẹ̀ sì blọ́ọ̀kù rẹ̀ kí ló ṣẹlẹ̀ náà táwọn kan bá ya wèrè ṣé gbogbo wa ẹ wà tún wá mọ̀ pé wá ká wá wo ìbànújẹ́ ẹ má pè mí síbi ìbànújẹ́ o ẹ má pè mí síbi ìbànújẹ́ o èmi yìí ṣe Markazi tí ò ní ẹ̀kọ́ o ẹ má pè mí lọ bí ìbànújẹ́ o ẹ lọ wo àfa wa adamallahu hayata bàbá wa Mudiru orílẹ̀ wọ́n ti sáré ṣe kíní jáde wọ́n ti ṣe voice note jáde wọ́n ti ní kí gbogbo àwọn àfa kí wọ́n máa ṣe náṣírù rẹ̀ ipe ẹnìkan ọgbọ́dọ̀ fẹ́nu bá kíní wọ́n tún fi rin lẹ́bẹ̀ ipe bàbá wa Khalifatul Adabi tó ní pé àwọn kan fi àwọn wé wọn pé wọ́n ju àwọn lọ́n gbogbo ọ̀nà ẹ wo gayatul ihtirami wa tawadu wa isbatul fadli ahlil fadli ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ dákun yóò dá fún yín ẹ má tagi mi ẹ má jẹ́ kí n lọ wù ìbànújẹ́ ni fún àwa káwọn bú àwọn àfa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwa kékèké tá wà lónìí ibi tá bá búra wa dé ẹ rí pé bí wọ́n bú mi èmi dáhùn mo tún lè bá àyàn post bí wọ́n ṣe ń bú mi ẹ dákun torí Ọlọ́run ẹ má ibi tí ẹni ìlú bá ti bàjẹ́ lọ́wọ́ rẹ̀ kó má fi títí tèmi kún o ẹ má tagi mi bí tá bá ti ń bú mi dúró orí ń fọ́ mi sìn àyà mi ṣe kìkìkìkì nígbà tí mo gbọ́ téèyàn ń fọfọ yálà ya Mudirul Markaz ẹ sọ ara yín o anybody wọ́n má tagi mi sí rọ́bìṣì o tẹ́ bá fẹ́ sí oríire o tó gẹ́ra àwọn anybody tó bá ti táàgì mi síbi tó bá ti ń bú àwọn àfa wa yóò gba ìpè ní ń sì blọ́ọ̀kù ẹ̀ ọ̀ tí gbọ́dọ̀ táàgì mi síbi tó ti ń bú àwọn Alhaji àgbà náà àfa wa ní gbogbo wọn. ìgbà tá a lọ Jamia àfa wa KSK Kamaldeen Sofiyullah Kamaldeen àwọn ni project supervisor mi náà wọ́n ìṣe dáadáa pẹ̀lú wa wọ́n dúró wọ́n tún kọ́ wa nínú ibẹ̀ náà ẹjọ́ torí Ọlọ́run ẹ má bà èmi nínú jẹ́ ẹ má táàgì mi síbẹ̀ mọ́ ẹ má táàgì mi síbẹ̀ mọ́ o ẹ má táàgì mi síbẹ̀ mọ́ o èpè wà tó sú ọ ẹ má táàgì mi síbẹ̀ mọ́ ẹ̀yin ẹ má wò ó tẹ́ bá lè wò ó tá a bá ti ké tá a bá ti wo Facebook débẹ̀ a máa ń blọ́ọ̀kù ẹni ó gba àwọn yẹ́límọ̀ kankan tí wọ́n ń bú àwọn afáwa òní ẹ lè rí wọn lọ́dọ̀ mi èmi ti blọ́ọ̀kù wọn dànù. Salaam alaikum.